A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Abdulmumini Abiola tí í ṣe ọmọ olùdíje du ipò ààrẹ June 12, 1993 tí ó jáwé olúborí Moshood Kashimawo Abiola tí gbogbo ènìyàn mọ̀ sí MKO ti sọ̀rọ̀ lórí ìhà tí ó kọ sí àfihàn tí adarí ológun àná General Ibrahim Babangida sọ bí ó ti ní òun gbà wípé MKO láti ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ni ó jáwé olúborí. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Abdulmumini ti ní àwọn gbọ́ láti ẹnu IBB ní Ọjọ́bọ̀ wípé bàbá àwọn ló jáwé olúborí. Ó ní fẹ̀kàntẹ́lẹ̀ òun mọ̀ láti ọmọ ọdún 8 tí òun wà nígbà tí ìdìbò yìí wáyé kí wọ́n tó ṣe ìkéde rẹ̀. Ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè náà ni wọ́n ti ní lọ́kàn wípé Abiola ni ó jáwé olúborí. Èyí tí ó dùn mọ́ òun nínú jùlọ níbẹ̀ ni bí IBB ṣe ronúpìwàdà tí ó sì sọ gbangba wípé MKO ni ó jáwé olúborí, tí ó tún wá sọ wípé bí òun bá ní àǹfààní láti ṣe é lẹ́ẹ̀kan sí i, òun á gba ọ̀nà ọ̀tọ̀. Èyí ni ó ṣe pàtàkì jùlọ. Ọmọ Abiola ní ó ṣe pàtàkì láti mọ̀ wípé ẹlẹ́ran ara ni gbogbo wa, kò sì sí ẹni tí kò lè ṣe àṣìṣe, ṣùgbọ́n pàtàkì ibẹ̀ ni kí a gbà wípé a ṣe àṣìṣe kí a sì tọrọ ìdáríjì. Bákan náà ni ó tún dára bí IBB ṣe ṣe ìkéde yìí. Èyí ti mú gbogbo awuyewuye tí ó dìrọ̀ mọ́ wá sí òpin. Ní báyìí, a lè sọ̀rọ̀ nípa Abiola gẹ́gẹ́ bí ẹni tí ará ìlú ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀, tí ó jà fitafita fún June 12. Bákan náà ni kí òye rẹ̀ yé wa wípé ará ìlú ni wọ́n dìbò fún un, àwọn ni wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú iṣẹ́ rẹ̀. Bákan náà ni ó bu òróró ìtura sí ọkàn ọmọ orílẹ̀-èdè láti gbọ́ bí adarí ìjọba ológun ìgbà náà ṣe sọ nǹkan wọ̀nyí nígbà tí wọ́n béèrè ìhà tí àwọn mọ̀lẹ́bí yòókù sọ sí ọ̀rọ̀ IBB. Abdulmumini ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ bá ti kan ìdìbò June 12 ni ó máa ń gbomi lójú wọn. Òun ṣe ìrántí bí bàbá wọn ṣe làkàkà láti jáwé olúborí, tí ó tún làkàkà àti gba ìdájọ́ òdodo nítorí kò lẹ́tọ̀ọ́ bí wọ́n ṣe wọ́gi lé ìbò rẹ̀. Wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un. Gbẹ̀yìngbẹ́yín ó pàdánù ẹ̀mí rẹ̀. Ó ní òun mọ ohun tí àwọn pàdánù. Àwọn pàdánù ìyá tó ń jìjàǹgbara, olùtọ́jú àti olùdáàbòbò. Mumini ní òun di ọmọ òrukàn nítorí ìdìbò June 12. Ó ní ẹ̀sìn tí òun ń ṣe máa ń sọ̀rọ̀ lórí ìdáríjì, kì í ṣe nítorí ẹni ṣẹ̀ wá nìkan, ṣùgbọ́n kí àwa náà lè ní àlàáfíà láti lè tẹ̀síwájú. Bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ba ọkàn ẹbí Abiola jẹ́ náà ni ó ní ipa lára ará ìlú. Ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè tí wọn kò rí ọjọ́ ọ̀la rere ni wọ́n ti fi ìlú sílẹ̀, ṣùgbọ́n ohun tí òun ń ṣe ni láti tẹ̀síwájú nítorí ní ìgbà mìíràn bí ènìyàn kò bá lè mú àyípadà bá ohun kan, ó sàn kí ènìyàn kúkú fi ọkàn sí ọjọ́ ọ̀la. Bí ènìyàn bá pẹ́ lórí ìmí, èṣìkéṣì á tún báni níbẹ̀. Abiola ní ìrètí fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè. Ó sì ṣe pàtàkì láti mọ̀ wípé gbogbo ìlàkàkà rẹ̀ kò já sí asán. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti dìbò rẹ̀ níbi ìdìbò ìjọba ìbílẹ̀ tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Adélékè di ìbò ní Unit 9 Sàgbá Abógundádé Ward 2 ìjọba ìbílẹ̀ Àríwá Ẹdẹ láàrin aago 8:04 òwúrọ̀ òní. Iléeṣẹ́ ìròyìn NANI jábọ̀ wípé gómìnà dé sí ibùdó ìdìbò pẹ̀lú àwọn alátìlẹyìn rẹ̀ àti lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP. Adélékè gbóríyìn fún àjọ elétò ìdìbò ìpínlẹ̀ OSEC fún ìrọwọ́rọsẹ̀ tí wọ́n fi ṣètò ìdìbò. Gómìnà gba àwọn olùgbé ní ìmọ̀ràn kí wọ́n jáde lọ dìbò láì bẹ̀rù. Bákan náà ni ó rọ àwọn tí ọ̀rọ̀ kàn nídìí òṣèlú àti àwọn olùdìbò kí wọ́n má jẹ́ kí fàákájà bẹ́ sílẹ̀ láàrin ìdìbò àti lẹ́yìn ìdìbò. Ó wáá fi ìdánilójú rẹ̀ hàn wípé àwọn olùdíje láti PDP ni yóò gbégbá orókè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Ọ̀kan lára àwọn ọmọ tọkọ-tìyàwó tí wọ́n para wọn ní ọjọ́ Ìṣẹ́gun ní Ìta-Ẹkù agbègbè Ìgìrìgìrì ìlú Adó-Èkìtì, ìpínlẹ̀ Èkìtì ti ṣàlàyé bí àwọn òbí rẹ̀ ṣe fìjà pẹ́ẹ́ta pẹ̀lú àdá kí ó tó yọrí sí ikú àwọn méjèèjì. Òkú tọkọ-tìyàwó yìí ni wọ́n rí nínú àgbàrá ẹ̀jẹ̀ nínú ilé tí wọ́n ń gbé pẹ̀lú ọmọ mẹ́rin. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, wọ́n ní gbogbo ìgbà ni ìyàwó yìí máa ń fi ẹ̀sùn kan ọkọ rẹ̀ Caleb tí í ṣe òṣìṣẹ́ ọlọ́pàá wípé ó ń yànlè. Nínú àfihàn fídíò tí ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Dáúdù Sàmí Gbénga ṣe àfihàn lórí Instagram ní Ọjọ́bọ̀, ní ọmọkùnrin kan tí ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ olóògbé ti ṣàlàyé wípé kò sí àpẹẹrẹ aáwọ̀ láàárín àwọn òbí rẹ̀ kí wọ́n tó sùn lálẹ́. Ọmọ ọdún 13 yìí ní síwájú àkókò yìí ni bàbá rẹ̀ ti ṣèlérí àti ṣàlàyé fún ohun tí ó ń là kọjá, ṣùgbọ́n tí kò ní àǹfààní nítorí kì í lè sọ̀rọ̀ bí ìyá rẹ̀ bá ti wà níbẹ̀. Ọmọ yìí ní alẹ́ ọjọ́ tí ìjàmbá yìí máa wáyé, àwọn òbí rẹ̀ ṣeré, bẹ́ẹ̀ ni wọ́n gbàdúrà pẹ̀lú àwọn ọmọ láì fún wọn lára wípé ìkùnsínú wà. Ó ní láàárín aago 9 alẹ́ ni bàbá dé láti ibiṣẹ́. Ó kọ̀ láti jẹun nítorí ìyàwó rẹ̀ kò tíì dé, ṣùgbọ́n nígbà tí ó padà dé, wọ́n jọ ṣeré, wọ́n rẹ́rìn-ín, kódà wọ́n tún pa ìtàn fún àwọn ọmọ. Lẹ́yìn èyí ni bàbá gbé bíbélì rẹ̀ tí gbogbo ẹbí sì jọ gbàdúrà alẹ́ kí wọ́n tó lọ sùn. Ọ̀gànjọ́ òru ni ọmọ yìí ní òun bẹ̀rẹ̀ sí gbọ́ bí wọ́n ṣe ń fi àdá ṣá ara wọn. Lójú ẹsẹ̀ ni ó jí ẹ̀gbọ́n rẹ̀ obìnrin tí àwọn sì gbìyànjú àti wọ yàrá lọ bá wọn, ṣùgbọ́n wọ́n ti tilẹ̀kùn pa. Ó ní ẹ̀gbọ́n òun súré lọ gbé òkúta ńlá jàn mọ́ ilẹ̀kùn, ṣùgbọ́n ilẹ̀kùn kò ṣí. Gbogbo ìgbà náà ni wọ́n sì ń gbọ́ tí àwọn òbí wọn ń pariwo mọ́ ara wọn, ni wọ́n bá súré lọ ilé kejì láti lọ ké sí ará ilé fún ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ọ̀dọ́kùnrin kan tí wọ́n ń gbé níbẹ̀. Ọmọ yìí ní nígbà tí àwọn máa fi padà dé, gbogbo rẹ̀ ti pa lọ́lọ́, ni àwọn ọ̀dọ́kùnrin yìí bá fi agídí jálẹ̀kùn kí wọ́n tó bá àwọn òbí wọn nínú àgbàrá ẹ̀jẹ̀, ni wọ́n bá súré gbé wọn lọ ilé ìwòsàn. Ẹnìkan ládùúgbò tí òun náà mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí kín ọmọ yìí lẹ́yìn. Ó ní pẹ̀lú bí òun ṣe wo òye, ó ní láti jẹ́ wípé àríyànjiyàn ńlá ni ó bẹ́ sílẹ̀. Ó sì jọ bí ẹni wípé obìnrin yìí gé nǹkan ọmọkùnrin ọkọ rẹ̀. Láti gbẹ̀san ni ọkọ náà fi ṣá a ládàá, ṣùgbọ́n kò sí ẹni mọ ohun tí ó ṣẹlẹ̀. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ SP Sunday Abutu fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní àwọn agbófinró ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Aya olóògbé olórin Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad, Wunmi Alọ́ba ti ṣe ẹ̀sùn wípé bàbá ọkọ rẹ̀ Joseph Alọ́ba ti ń gbè lẹ́yìn Naira Marley, tí ó ṣe wípé ó wà lára àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó lọ́wọ́ nínú ikú Mohbad. Wunmi ṣe àfihàn yìí nígbà tí ó fi ara hàn lórí ètò orí ẹ̀rọ ayélujára pẹ̀lú Jude láàrin ọ̀sẹ̀. Wunmi ní òun mọ̀ wípé abẹ́rẹ́ tí wọ́n fún Mohbad ló gbòdì lára rẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé àyẹ̀wò tí wọ́n ṣe sí òkú rẹ̀ kò ní ìparí inconclusive nítorí àṣìṣe tí bàbá ọkọ rẹ̀ ṣe tí ó fi tètè sin ọmọ rẹ̀. Ọmọbìnrin yìí ní bí ọmọkùnrin òun Liam bá dàgbà tán, á rí gbogbo ohun tí ó ṣẹlẹ̀, á sì béèrè ìbéèrè. Ìtàn ọ̀hún kò sì ní dùn ún gbọ́ sétí nítorí lẹ́yìn-ò-rẹyìn bàbá rẹ̀ ò rí ìdájọ́ òdodo gbà. Wunmi ní Liam máa rí bí wọ́n ṣe ṣe bàbá rẹ̀ àti ohun tí ó gbé e sójútáyé, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ọlọ́pàá ṣèlérí àti gba ìdájọ́ òdodo, ṣùgbọ́n títí di àkókò yìí tí wọn kò rí ohun tí ó jọ bẹ́ẹ̀. Ó ní ènìyàn kò nílò láti pààyàn pẹ̀lú idà kí wọ́n tó pààyàn. Wọn kò lè sẹ́ wípé àwọn ò fi ayé nira fún Mohbad. Ọ̀pọ̀ lè máa tì wọ́n lẹ́yìn láti sọ̀rọ̀ ìtàbùkù sí òun kí òun má bàa sọ̀rọ̀, ṣùgbọ́n ìwọ̀nba tí ó wà lórí ẹ̀rọ ayélujára ni ọmọ rẹ̀ máa gbọ́njú bá. Bákan náà ni bàbá Mohbad náà ń gbè lẹ́yìn wọn, ó ń dáàbò bò wọ́n fún ìdí tí ó yé òun nìkan, kò sì sí ohun tí òun lè ṣe lé e lórí. Ìdájọ́ tí bàbá Mohbad ń béèrè yàtọ̀ sí èyí tí ará ìlú ń béèrè. Ìbẹ̀rù òun ni kí ìbànújẹ́ má dé bá Liam tí ó bá dàgbà tí ó gbọ́ gbogbo ohun tí ó ṣẹlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.